Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ sì ń wò wá, kó máa wá bá àwọn sàábé ànábì tí wọ́n bá ànábì ṣiṣẹ́ sallallahu alaihi wasallam, tí Islam náà ò fi parẹ́ dòní tí ó sì ní parẹ́ láéláé. A kí yín kalẹ́, a sì kí yín káàbọ̀ sórí ètò yín tí ẹ máa ń wò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Eléyìí ni àkànṣe ètò láti jẹ́ kí a mọ ohun tí ó ṣẹlẹ̀ níbi ètò ìdíje alukur'ani ti orílẹ̀-èdè Nàìjíríà ètò wáyé ní ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno. Yàtọ̀ sí n tá a máa gbọ́ lórí ìròyìn wípé ibi òtùbà kò túṣẹ́, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ìgbà táwa wà ń bẹ̀ ibẹ̀ túbà ó túṣẹ́ o. A sì ríṣẹ́ ọwọ́ ìjọba ìpínlẹ̀ Borno èyí tí gọ́vnà wọn Professor Babagana Umar Zulum èyí tí ń ṣàkóso rẹ̀. N ta pàdé nílùú náà ó wú wa lórí púpọ̀. Ètò àlàáfíà ni, ètò ẹ̀kọ́ ni, ètò sanitation ni, ètò àńtọ́nà ṣe ni, àti gbogbo nǹkan tí mú ìfàyàbalẹ̀ bàlù, gbogbo ẹ̀ ní lọ déédéé tí ò sí ìyọnu kankan. Ṣùgbọ́n bá a bá tẹ̀sí tí ìròyìn tá à ń gbọ́ nípa pé ibi ò fararọ, ibi ò ṣègbà, ibi ò ṣàwo, tá a bá fi wé ní títí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àlàáfíà ti sọ̀kalẹ̀ sípínlẹ̀ Borno. Níbẹ̀ nìkan kọ́, gbogbo North Eastern State ni. Kọ́lọ́n kó bá wa kó rògbòdìyàn kúrò níbẹ̀ àti gbogbo ibikíbi tó wà ní Nàìjíríà. Àmín. Èmi nìkan kí mo wà ń bí lálẹ́ yìí. Bàbá wa Imam Abdulmumin Afọdún, àwọn ni akọ̀wé fún ètò ìdíje Al-Qur'an nípínlẹ̀ Kwara. A fẹ́ kí wọn káàbọ̀ sí jókòó yìí. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àwọn náà sálámà sí mi, mo sì dá wọn lóhùn. Alhamdulillah. Ìdíje alukurani náà wáyé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Bàbá ń ṣe nísìn, ó ti kọjá oṣù kan, kọ́dọ̀ ó ti kọjá ọ̀sẹ̀ mẹ́fà. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a lọ a sì bọ̀ dáadáa. Àwa fẹ́ gbọ́ ìròyìn níwọ̀nba láti ẹnu akọ̀wé àgbà fún ètò ìdíje alukurani nípínlẹ̀ Kwara náà. Bó ni gbogbo ẹ̀ ti lọ? Alhamdulillah, a dúpẹ́ pọ̀ fún Ọlọ́run. A gbèrò wípé àwọn alákòóso kan ìdíje yìí wọ́n gbèrò wípé ìdíje yóò wáyé lásìkò tí wọ́n fi sí. Ọlọ́run sì ní kí èròǹgbà wọn àti èrò tiwa náà kó ṣe déédéé pẹ̀lú tọlọ́run ọba, gẹ́gẹ́ bí ọjọ́ tá fi kalẹ̀ ní 12 oṣù December tó kọjá lọ títí di 20 December, ogúnjọ́ náà ni ìdíje náà wáyé nílùú Maiduguri ní Borno State. A dúpẹ́ pọ̀ fọ́lọ́run. Ìdíje náà wáyé gẹ́gẹ́ bí àwọn aláàjì ṣe ròyìn takuntakun, iṣẹ́ takuntakun tí Ọlọ́run fún gọ́vnà ìlú yẹn náà ṣe. Ìdíje náà wáyé, a bẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn, pẹ̀lú ìfàyàbalẹ̀, a sì parí gbogbo ìdíje náà. Kódà gbọ́ kíún àbí wàhálà kankan lọ́tún lósì, gbogbo ẹ̀ ló lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀. A dúpẹ́ fọ́lọ́run. Ìdíje náà ó sì dùn, ó lárinrin púpọ̀. Kódà ó fẹ́ jẹ́ èyí tí ó ga jù nínú gbogbo ìdíje tí ń wáyé láti nǹkan bí 40 ọdún sẹ́yìn.
kí ọlọ́run ọba mi kó súnbọ̀ máa ṣe ìtẹ̀síwájú rẹ̀ fún gbogbo stéètì míì náà tí ó bá gbà kí ọlọ́run kó sì tún tẹ stéètì wa yìí náà kó kún kàn fún agbára ti stéètì wa yìí náà despite yìí pé àwa náà ti gbà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ stéètì míì gan ò tí gbà lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà ti stéètì míì ti gbà kódà ní stéètì tí ò tí gbà rí síbẹ̀síbẹ̀ ọlọ́run bá mi ti fún. Ọ̀ṣun wà nù wọn tọ́ra àwọn Ọ̀ṣun gbọ́ wa báyìí bí mùsùlùmí ṣe pọ̀ tó lọ́sùn àti ìrìkọ́ béèrè pé ẹgbẹ́ national Quran recitation wa. ọpẹ́ ńlá ni fún nǹkan tọ́lọ́run ṣe fún ìlú Kwara àti kò sí nǹkan tí wọ́n ń ṣe lóore kò sí nǹkan tí wọ́n ń ṣe tó ga jù nínú competition yìí tọ́lọ́run ò ti fún Kwara ṣe tí èsì ẹ̀kan tí èsì ẹ̀mejì àti sojú Nàìjíríà tó sì ṣe pé àtúnwá lẹ́yìn ìgbà tá a sojú Nàìjíríà kì í ṣe pé ipò kíní nìkan la tún gbé a tún gbé ipò kejì ní internationally tó ṣe pé a tún lọ sojú Nàìjíríà bẹ́ẹ̀ kọ́lọ́run bá mi kó tún fún wa ní agbára àti okun tí a tún máa gbèrú rẹ̀ àwọn ọmọ wa oríṣiríṣi wọ́n ti tún lọ country míì Malaysia ní even America wọ́n ti lọ tí wọ́n sì tún gbé ipò kíní wálé wọ́n lọ Egypt wọ́n lọ Malaysia wọ́n ti gbé ipò kíní wá. àdúgbò ẹ̀dọ́ lọ ńgbà tí a fi lọ ní jòní mò ń sọ mo ní abásírò mọ́tò tá a ti gbà ní Kwara yìí táwọn ọmọ wa ti rìn ó ti wọ ogún ó ti lé lógún ó ti lé lógún kódà ọdún kan bẹ tó ṣe pé mọ́tòsáìkù la fẹ́ sọ ni àbí kọ̀ǹpútà ọdún kan bẹ tó ṣe pé mọ́tò ẹyọ kọ̀ọ̀kan mẹ́rin la gbà wálé lọ́jọ́ brand new car náà wọ́n kọ́ ayọ́kẹ́lẹ́ tuntun alhamdulilayi Ọlọ́run ṣeun púpọ̀. bó wà ní tọdún ní ṣe lọ. àdúpẹ́ púpọ̀ fún highest category làwọn èèyàn máa ń retí dùn. gẹ́gẹ́ bí tọdún yìí ṣe lọ gẹ́gẹ́ bí mo ti wí síwájú ìpalẹ̀mọ́ àti ìtẹ̀síwájú ìdíje yìí ó ti tẹ̀síwájú púpọ̀ bá a ṣe rò kọ́ lórí mọ́ àwọn èèyàn ti lọ síwájú nítorí pé kàtígórì tí ń jẹ́ alákọ̀ọ́kọ́ lé nísìn nǹkan bí ìdùnta ló bẹ̀rẹ̀ kò ti sírù kàtígórì ń mọ́ tẹ́lẹ̀. align pẹ̀lú táwọn international Quran recitation competition náà bá gbé kalẹ̀ ní Mọ́kà ni. náà ni wọ́n fi ń bá a lọ. so the highest category yẹn ètò ga jù òun náà ni àwọn ọmọ wa tún há odidi alukurani ní kíké wọ́n tún há ní tútú pẹ̀lú tafsiri rẹ̀ pátápátá wọ́n tún wá há àwọn nǹkan tá à ń pè ní kirahat tọ́jú oríṣiríṣi ọ̀nà téèyàn gbà ké Kùránì tí gbàtà tọ́lọ́run fi sọ alukurani kalẹ̀ fún àná Muhammad àwọn oríṣiríṣi ọ̀nà téèyàn lè fi gbà ké alukurani gbogbo eléyìí tí wà nù àkọọ́lẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n á dá sí ńgbà náà gbogbo àwọn àfáà tí wọ́n ṣe àránṣẹ́ sí gbogbo irú kíké bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà yẹn ni wọ́n dákọ̀ nu tíra wọ́n mọ̀ á béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí èyí ni à ń pè ní the highest category èyí lọ́dún yìí obìnrin tí ó gbé àtìkó tó gbé ipò kíní níbi eléyìí ó wá láti ìlú Kánò ni. orúkọ rẹ̀ a máa jẹ́ Hafsat Muhammad Saada náà ni obìnrin òun ló ṣe pò kíní obìnrin ni tẹ́ bá rí ọmọ obìnrin yìí kódà ó lè kò tí ì tó ọmọ ogún ọdún kódà kò tí ì tó between 18 and 19 ni odindi alukurani sì wà kìí ṣe alukurani nìkan ìtumọ̀ rẹ̀ àti gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n máa fi ń kà gbogbo ẹ̀ lọ́lọ́run fún lélẹ́ ǹjẹ́ wọ́n ti ẹ̀ sọ iye ọmọ ọdún téèyàn lè tó tí wọn ò fi nígbà kó ṣèdíje náà mọ́. ní lọ́dọ̀ àwọn obìnrin wọ́n fi gbèdéke sí nítorí pé bá à ń ṣe nílẹ̀ yìí kọ́ ni wọ́n ń ṣe lọ́hùn. àwọn ilẹ̀ Haúsá kódà tí ọmọ obìnrin bá wà nílé ọkọ òun yóò tún máa wá ṣèdíje tó ti pé àìmọye àwọn ọmọ tí wọ́n wá ṣèdíje tí wọ́n tún gbé àwọn ọmọ wọn wá síbẹ̀ tó bá wà nílé ọkọ gbogbo iye ọdún tó bá lè ṣe lè máa fi ṣèdíje àmọ́ lọ́dọ̀ àwọn ọkùnrin 25 years ni wọ́n fi sí gbèǹdéke sí. bẹ́ẹ̀ bá ti kọjá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá há Al-Kùránì kò lè wá ṣèdíje mọ́ láti tó bá ti kọjá ọdún kọ́ máa fi kọ́ àwọn tó wà lẹ́yìn rẹ̀. so ẹni tó gbé tó ń pò kíní níbi eléyìí náà lọ́dọ̀ àwọn ọkùnrin ọmọ Bọ̀rọ̀nú tí wọ́n host rẹ̀ ní lọ́dún yìí. orúkọ rẹ̀ a máa jẹ́ Musa Ahmad Musa náà ni orúkọ rẹ̀ ń jẹ́. náà fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀bùn tí wọ́n fún wọn. ṣe rí tábà kẹnu bọ̀rọ̀ ẹ̀bùn
kódà bá ní wákàtí méjì sáàrin yà nílé Bẹ́ẹ̀ni, sọ́tàn a nílé parí. ṣùgbọ́n àṣọ sókí nítorí pé láti ìgbà tí DJ ti bẹ̀rẹ̀ láti nǹkan bí 40 ọdún kò tí ì sí stéètì tó tí ì gbèrú ẹ̀bùn tó ń gbé kalẹ̀ lọ́dún yìí ẹ̀bùn ń kárí tó jẹ́ pé yàtọ̀ sí ẹ̀bùn tán fún àwọn ọmọ ìṣàlejò wọn ní bọ̀rọ̀nú lọ́dún yìí ó peléke dépò pé jíjẹ múmu nínú hóstẹ́ẹ̀lì ni lọ́dọ̀ àwọn ọ̀gá ni gbogbo bíkíbi kódà nu ọ́ọ̀lù bọ́n bá mú wá láàárọ̀ wọ́n mú wá lọ́sàn-án wọ́n tún mú wá rọ̀lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbogbo nǹkan ìtọ́jú yẹn àwọn ẹ̀bùn ó wá bẹ̀rẹ̀ láti rí àkọ́kọ́ náà àwọn tí mo ní wọ́n ń gbégbé kòkínì yìí 10 million naira náà fún ẹnì kọ̀ọ̀kan ọkùnrin obìnrin àtobìnrin wọ́n á fún wọn ní mọ́tò tuntun ṣá inú ìgbésẹ̀ tí Borno State tún gbé gbogbo látẹ̀yìnwá ipò kíní ipò kejì ipò kẹta náà ní mọ́ndé ìgbà tó yẹ sún sí ipò karùn-ún àmọ́ àwọn Borno State lé wọ́n sún dé ipò kẹfà láti ipò kíní ipò kejì ipò kẹta ipò kẹrin ipò karùn-ún títí dépò kẹfà náà ni wọ́n fún lẹ́bùn lẹ́yìn eléyìí gbogbo ẹran láti ipò keje wípé so wọ́n náà wá tọdún yìí ó wá sojú ìpínlẹ̀ rẹ̀ náà ó sì bọ́ sórí stéèjì ó gbé Kùránì 200,000 náà fọmọ kọ̀ọ̀kan kódà bó ṣe pọ̀ ogún kódà kó ṣe pọ̀ ọgbọ̀n encourage wọn yìí pé ẹ tún lọ múra sí wa ẹ wàá gba millions nítorí millions náwọn tí wọ́n mú pò kíní kọ̀ọ̀kan gbà àwọn ọmọ àwọn adúpẹ́ fọ́lọ́run ẹ fẹ́ sọ àwọn bíi tí Kwara náà ti yege níbi ìdíje yìí inshallah ẹ tẹ̀síwájú adúpẹ́ fọ́lọ́run alhamdulillah tòun ti bí ìpalẹ̀mọ́ wa ṣe mẹ́hẹ̀ náà tó kí lọ́jọ́ mẹ́hẹ̀ nítòjọ́ mẹ́hẹ̀ nítàwí náà alátìlẹ́yìn aráàlú tá ẹ bá dé nọ́ọ̀tì lọ́hùn ẹ mọ̀ orúkọ tí wọ́n ṣe àwọn tó kéwú náà àtàwọn tó nílé kéwú wọn ò kún wa lọ́wọ́ bó ṣe wọ́n kún wa kódà àwọn bàbá wa gbogbo wọn kún wa ṣékádìlà mọ́lẹ̀ kó túká àárín wọn báwọn kódà dé láti ìgbà tí ìdíje ti bẹ̀rẹ̀ àfìgbà táwọn bàbá wa tí wọ́n jáde léraléra mọ́ nítorí wọ́n máa ń bá wa ọlọ́ba lùlọ wọ́n máa ń jòkó ti wà ní gbogbo àwọn balógun jòkó pẹ̀lú wa bàbá wa tífì máàmù àti gbogbo àwọn wọ́n jòkó pẹ̀lú wa ní. ṣùgbọ́n nígbà táwọn bàbá wa tí wọ́n ti ráyè wá mọ́ tán rán ni wá àárí gbogbo àwọn bàbá wa yìí ó sì ń dùn wá púpọ̀. ó pè torí bàbá ọlọ́lọ́ba àlọ́rin ni wọ́n fi ń wá ó sì ń dùn wá púpọ̀ kálá mọ́lẹ̀ kó túká. àbó sì tún padà mọ́ wá wọ́n pẹ́ lórí àlefa bí wọ́n ti fẹ́ pẹ́ lórí àlàáfíà ẹ bá bá àwọn aráàlú sọ̀rọ̀ ká pàtàkì àlùkùránì bó ṣe yẹ. àlùkùránì yìí pàápàá jùlọ ìlú Ìlọrin wa Kwara lápapọ̀ ẹ kìlọ̀ fún wa náà ní nǹkan méjì tá à ń jẹ bẹ́ẹ̀ ti kún wa Ọlọ́run ti kún wa ní nǹkan méjì tá à ń jẹ nítorí pé gbogbo ọ̀dà state lọ́hùn àwọn olówó wọn máa tún múra sí gbogbo àwọn ọmọ yìí ọ̀rọ̀ alukurani wọn máa múra sí báwo ni nǹkan tó yẹ kẹ́ ní nǹkan méjì tá à ń jẹ lọ́rin àwọ̀ wà ní múra sí ara wa nígbà tí gbọ̀gbọ̀ nǹkan dí gádígádí tá à ti rí náà lọ́wọ́ abẹ́ àwọn èèyàn kò sójú lé tá a fẹ́ wọ̀ tán ó lé lọ 50 àwọn èèyàn tá a kọ̀wé sí. a fẹ́ wọkọ̀ lọ Maiduguri tó kí Maiduguri a fẹ́ gbé àwọn ọmọ yìí pẹ̀lú pléènì ni. síbẹ̀síbẹ̀ àárẹ̀ èèyàn ju 4-5 lọ tó dá sí àfàwọn díẹ̀. ẹ dákun nítorí tọlọ́hun ẹ jẹ́ kí a múra sí ọ̀rọ̀ wọn pàápàá jùlọ ká múra sẹ́kọ̀ọ́ alukurani àwọn ọmọ wa ẹ wo nǹkan tí tó ti pé ayé nìkan ló mọ western education yàwá náà mọ yẹn tá a ná lérí àwọn ọmọ ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ èrè ayé àti tàlìkíámọ̀ àwa sọ yìí wọlé àwa kàkún ẹ dákun nítorí Ọlọ́run àtòbí àti aládàáni àtolówó àti tálíkà ẹ dákun ẹ jẹ́ ká mú kinní lọ́kùnkúndùn a dúpẹ́ fọ́lọ́run. ẹ̀kọ́ bá gbóríyìn fáwọn tí wọ́n dá ilé kéwú lẹ̀ pàápàá jùlọ àwọn tán fi Quran memorization tán fi sínú Quran tí wọ́n fi kọ́ àwọn ọmọ wọn láti hàn Quran ẹ kí wọn dáadáa nítorí pé àwọn tí ò tí ì fi sí ẹni wọ́n fi sí. nítorí pé ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ilé kókódà àwọn ilé kéwú ńláńláńlá àìrí àwọn ọmọ láti bẹ̀ tí wọ́n hàl Quran ṣùgbọ́n láti gbà tí àwọn bó ṣe yẹ àmọ́ láti gbà táwọn ìdíje ti bẹ̀rẹ̀ kálukú náà ti ń gbìyànjú àti wọ́n ń rí ilé kéwú Quran tí wọ́n ti ń hàl Quran lọ́pọ̀lọpọ̀ yẹntirẹ nísìn kálukú mú ṣe múra kí gbogbo àwọn tí wọ́n dá sílẹ̀
àtàwọn àfáà tí wọ́n ń gbìyànjú lérí àwọn ọmọ yìí ọlọ́run bá mi mọ́ dùn kálukú ní ládàá rẹ̀ àtàwọn òbí kọ̀ọ̀kan tán ju àwọn ọmọ wọn yìí lẹ̀ dákun ọlọ́run èrè ń jẹ́ rẹ̀ torí pé díẹ̀ ní tayé yìí gbogbo bó ṣe lè pọ̀ tó tàlìkìyámọ̀ náà ní ojú kí àwa yòókù náà ẹ dákun ẹ jẹ́ ká múra sí i kọ́lọ́run bá mi kó mọ́ sáà fi yé gbogbo àwọn ọmọ kó sì jẹ́ ká jèrè wọn àwa dúpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe máa ń ṣe fún wa lọ́dọọdún kò sí ọdún náà àti ìlọlọ́dún náà ká wálé ló forí ọlọ́run ọba mi má jẹ́ káwọ́ ká pòfo láéláé insha Allah kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ stéètì àìmọye stéètì tó lọ tí ò rí nǹkan kan mú síbẹ̀síbẹ̀ kò sí bá ṣe ṣe ọlọ́run ọba mi ń sàmọ́ sànù wa náà ni kọ́lọ́run pé mọ́ sàṣàríkún àwọn ní abala àtàwọn ọkùnrin àwọn tí wọ́n háìsù mẹ́wàá ọlọ́run ní kárí ipò kejì mú ń bẹ̀. alhamdulillah. èyí tí ọmọ wa ti ń jẹ́ Abdulateef Isa local government wo ni tó wá láti Ìlọrin West. alhamdulillah. òun ló mú ló gba ipò kejì níbẹ̀. níjó ní ìta ṣe èyí tá a ṣe léèbó. mashallah ó kéwú fún gbogbo wa. tó kéwú fún gbogbo wa. bó ṣe kéwú fún gbogbo wa náà ló tún kéwú níbi eléyìí náà nísìnyí inshallah lágbára Ọlọ́run Abdulateef Isa àwọn organizer wọ́n sì fún ní price 1.2 million náà ni wọ́n ló gbà bákan náà. ntọ́mọ bá wọ́n níta lónìí. ọmọ ní àtòbí rẹ̀ sọ àwọn tí wọ́n ṣe àtàfà rẹ̀ tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ náà tó àwọn náà ní. à ń retí jọ́jọ́ wàá gba kò kínní. inshallah tó bá gba kò kínní. ní kàtígórì tàwọn obìnrin. kàtígórì tàwọn obìnrin àti inshallah ọlọ́run ní ká mú ipò kẹrin níbẹ̀ yìí náà fún àwọn tí wọ́n há ọgbọ̀n isu. alhamdulillah. That is 4th category. Muinat Abidemi Yusuf òun ni ó mú ipò kẹrin níbẹ̀. ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé o ẹ jẹ́ kí Muina kéwú fún wa kárí nínú. inshallah ẹ sì gbọ́hùn Muina inshallah tó fi gbé ipò nítorí ipò àti gbé àwọn ipò táwọn wí kìí ṣe wàsá o nítorí tẹ́ bá rí ìpalẹ̀mọ́ táwọn tọ̀hún ṣe kéètò alhamdulilayi dé ẹ dákun kó fàsìkò yìí bẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká múra sí ìpalẹ̀mọ́ àwọn ọmọ wa lọ́lọ́run bá mi kó mọ́ sàṣàlẹ̀. àmín ya Allah. àwọn tí máa ń ṣe dáadáa ó yẹ ká máa wú wọn lórí. kọmitì tèmi jọ wà nínú ẹ̀ tá a mọ̀ sí Kwara State Committee on Quran Memorization. àwa tí Ọlọ́run tì síwájú gẹ́gẹ́ bí executive committee nípa tó bí mẹ́jọ àwa méjìlá wáyìn. ẹ jẹ́ káwọn aráàlú nípínlẹ̀ Kwara ká mọ àwọn tí ń ṣètò yìí torí ní gbogbo local government mẹ́rìndínlógún tá a ní ní Kwara yìí a ní coordinator fún Quran memorization tó ṣe pé local government tí wọ́n office chairman local government tí mọ coordinator Quran memorization any local government chairman kódà bí èsè mùsùlùmí tí ó bá mọ coordinator Quran memorization ní local government rẹ̀ kì í tí ì mọ gbogbo ntọ́ yẹ kọ́ mọ́. bẹ́ẹ̀ni ẹja máa ń adúpẹ́ pọ̀ kò fọlọ́hún. alhamdulilah. pàápàá jùlọ àwọn bàbá wa tí Ọlọ́run fi ṣàánú Kwara lápapọ̀. alhamdulilah àti Nàìjíríà lápapọ̀. adúpẹ́ lọ́dọ̀ la. náà ni àwọn bàbá wa ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé dídámádàmí ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ àwọn aláàjì wa tí wọ́n ti fẹ̀yìntì tán ti ṣe akọ̀wé ìjọba wọ́n ti po ipò ńláńlá àgbọ̀rọ̀ àlè kàtàn tọ́lọ́ba ti fún wọ́n ṣe chairman Kwara State Civil Service Commission wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tún ṣe ti Fiscal Responsibility Commission Kwara yìí náà. ìgbà tọ́lọ́hún wà dé wọn ládé gbogbo IDPU ìgbà tọ́lọ́hún wà dé wọn ládé gbogbo wàhálà tó ti ṣe yìí Ọlọ́run wà dé wọn ládé Kùránì kìí ṣe Kùránì nìkan wọ́n tún wá ní kán jẹ́ alága fún àmójútó mọ́sálásí nǹkan méjì tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ nísìnyí wọ́n nínú àwọn dòsí nǹkan mọ́sá jẹ́ kí wọ́n ṣe pẹ́ nítorí pé gbogbo ìgbà náà ní ká máa bá wọn bẹ lọ́hùn kọ́lọ́hùn kọ́ jẹ́ káwọn ó ṣe pẹ́ pẹ̀lú àlàáfíà ara wọn bàbá wa Alhaj Shehu Abdulgafar OON àwọn ni wọ́n jẹ́ bí alága dámádàmí ìlú Ìlọrin àwọn alájì wa Sheikh Waliyillah Ali Kamal àwọn náà jẹ́ state coordinator láti nǹkan bí 40 ọdún náà wọ́n sì ti bá a bọ̀ kí Ọlọ́run mọ́sá jẹ́ kí wọ́n ṣe pẹ́ bákan náà èmi tí mo jẹ́ kékeré nù wọn èmi ni Imam Abdulmumin Afọdún ni mo jẹ́ akọ̀wé àwọn bàbá wa tí wọ́n ń tukọ̀ ètò yìí àwọn ni wọ́n ti jẹ́ secretary lákọ̀ọ́kọ́ kó tó di pé ọ̀ràn ìgbéga míì tún dé wọ́n fi sọ́ọ́lẹ̀ fẹ́mi tí mo jẹ́ igbákejì wọn
àwọn aláàjì wa Ibrahim Abdullahi ọ̀rọ̀ ìsìláàmù náà ló sì jẹ wọ́n lógún gbogbo bí tí wọ́n ní wọ́n rìn lọ yìí tí wọ́n lọ yìí tí wọ́n lọ káàkiri yìí kò sí nǹkan kan méjì látọ̀ sí ojú iṣẹ́ tí wọ́n ń ṣe ìsìláàmù yìí náà ni wọ́n gbé lọ́wọ́ kọ́lọ́run bá mi mọ́ bàṣẹ́ jẹ́ máa yín lọ́wọ́ èrè rẹ̀ ọlọ́run mọ́sà jẹ́ kẹ́ jẹ́ láàkì àwọn náà mẹ́mbàsì wa a ní Dr. Hussein tó jẹ́ Arikewu Sọlá bákan náà a ní Muhammad Bashir a ní Alhaji wa Isanu Abbas tó jẹ́ PRO a ní Alhaji wa Shifao Bintu Saruk tí wọ́n jẹ́ treasurer bákan náà a ní àwọn assistant secretary Abdulwahab Mahmood bákan náà a ní baba Imam Ibrahim Orílowó láti Ṣàárẹ̀ nínú wa láti Ṣàárẹ̀ a ní wọn bẹ́ẹ̀ Ọlọ́run ọba mi kó mọ́sà bùkún ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn members yìí kò sẹ́nìkan kan tí ń gba kọ́bọ̀ lówó oṣù à ń ṣe lillahi wa rasulihi Ọlọ́run ọba fúnra rẹ̀ ó sì ń san tó ju owó oṣù fẹ́nì kọ̀ọ̀kan dákan Ọlọ́run oore gbogbo oore tá a lè rí ń bẹ̀ láyé ń bíbà yìí kó jẹ́ kẹ́tì àríyá kọ́lọ́ jójú bẹ́ẹ̀ lọ àmín ká tó wá mẹ́tò ìwá sókun ẹyẹ ò lè fò láìrí yẹ o. bẹ́ẹ̀ni ìpínlẹ̀ Kwara tá à ń fi ètò yìí gbé níyì gbéga níbikíbi tá a bá lọ kí lètò tíjọba ṣe takara lu ọmọ nígbà wọ́n sì ti ń ṣe bọ́. alhamdulilayi àkọ́kọ́ náà kí a kọ́kọ́ gbé iyì àti ọlá fún àwọn bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ a ní ṣéèwù wallahu yasimuka minan nas la tahafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah nítorí pé àwọn ni wọ́n gbà wípé ntí Ọlọ́run bá mi gbé láwọn lọ́wọ́ náà ni Al-Qur'ani iṣẹ́ àfa alimi wọ́n bá lọ bẹ́ẹ̀ ní kọ́lá jẹ́ kí bàbá ṣe pẹ́ láti bẹ̀rẹ̀ so gbogbo ìjọba tó dé nígbà tó ti tá a fi bẹ̀rẹ̀ kínní àwọn ní wọ́n hand over rẹ̀ léjọba lọ́wọ́ tí gbogbo ìjọba fi wọ́n mú ṣùgbọ́n ní pàtàkì jùlọ alhamdulilayi a bá ìjọba tó wà mí báyìí tó wà lẹ́nu rẹ̀ báyìí a bá wọn dúpẹ́ fọ́lọ́run nípa Al-Qur'ani wa yóò láti ọdún tí ìjọba yìí ti wọlé àfẹ́ rí ìjọba kan tó ṣe pé kódà competition tá a máa ń ṣe ceremony tá a máa ń ṣe lọ́dọọdún kí wọ́n á jókòó tì wá láti bẹ̀rẹ̀ títí parí. àní gómìnà àní dẹ́bìtì kọmíṣánná yọ àmọ́níjọba yìí láti gbà tá a ti bẹ̀rẹ̀ gbogbo kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa ń dé káwọn máa ń dé sí yẹn ọ̀pọ̀lọpọ̀ àlejò míì tán ti wá jókòó tí wá. spíkà wa ti wá jókòó pẹ̀lú wa gbogbo wọn nígbà tó lórí bá ti yọ gbogbo wọn lẹ́rìí. náà ló fi kéèyàn máa fẹ́ gbáko dáadáa Ọlọ́run ọba mi ó. ìjọba ìwà kún wa àbí wọn ò kún wa. láti ìgbà tí ìjọba yìí sì ti tún wọlé ìjọba òun là kọ́kọ́ tó de pé aeroplane là ń wọ̀ lọ gbogbo stéètì pàápàá jùlọ nígbà tí gbogbo rúdurùdu wàhálà dé tó délẹ̀ lójú ọ̀nà ìtọ́nà mọ́tò sẹ́rìn mọ́ tán ń gbé èèyàn tán ń gbé gbogbo nǹkan ìjọba yìí ní gbogbo ìgbà tóun bá wà ń bẹ̀ o a máa fò ní adúpẹ́ fọlọ́run fún wọn a sì dúpẹ́ fún wọn púpọ̀ jazakumullahu khaira. pàápàá jùlọ ẹ wá dákun lábẹ́lẹ̀ ní ìṣẹ́jú kan ṣoṣo àwọn individual àwọn tọ́lọ́run bùkún ẹ dákun nítorí Ọlọ́run ẹ bá rí invitation committee Quran tá a bá rí ẹ bá ti rí invitation bá a ṣe pé gbogbo èèyàn tẹ́ ẹ bá rí ẹ̀yin náà wo national television tí local government wọn lásán tán bá ṣe ẹ rò bí gbogbo ìlú yẹn àti lọ́balọ́ba àti tálíkà gbogbo wọn ni wọ́n dùn ó ń bẹ̀ ní tí local government lásán tán bá ṣe bílẹ̀. àbá sì lọ national competition báyìí láàrẹ̀wá ẹlòmíì ọ̀wà ilẹ̀ ni ọ̀wà àjòkó sí kò ní rága mọ́ sábò de green Al-Qur'ani yóò sì dùn kọ́lẹ̀. kò sí nǹkan méjì tọ́lọ́run bá mi fún wa ń Kwara ẹ dákun ẹ jẹ́ kí a máa gbé ikọ̀ yìí lárugẹ bá a bá ń béèrè ká náà náwó síbẹ̀ Ọlọ́run owó sì máa ṣẹ̀san fún wa pàápàá jùlọ ẹ̀kọ́ àwọn ọmọ wa nípa Al-Qur'ani a fẹ́ máa ṣèwúrí fún wọn ẹ jẹ́ ká máa ṣèwúrí fún wọn ẹ dákun ẹ jẹ́ ká máa ṣe ká máa tì wọ́n lẹ́yìn àwa fásitì yìí dúpẹ́ fún gbogbo àwọn ilékéwú Al-Qur'ani pàápàá jùlọ gbogbo àwọn ilékéwú ńláńlá táwọn náà ti fi ẹ̀kọ́ ti híhá Al-Qur'ani yìí sínú ètò wọn àtúnjẹ wọn lẹ́gọ̀ọ́ dákun kan múra sí i àwọn tó ń bá ti bẹ̀rẹ̀ rẹ̀ káwọn náà múra kí a fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a máa lò pàápàá jùlọ bó ti tẹ̀síwájú yìí. ẹ ṣé àdúpẹ́ púpọ̀ kí a tó mú ètò yìí wá sí òpin àdúpẹ́ fún Ọlọ́run ọba tó fún wa ní opportunity ká fi lè máa ṣe ètò yìí
náà lèmi fi máa bẹ̀rẹ̀ ńgbà mi pé alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. n ta sọ fọlọ́ ni pé adúpẹ́ tó múrí wa sí ìta ń ṣe yìí tó dáhùn tó rí bí ìwà yìí ọkàn wọn ọlọ́ọ̀bẹ ibòmíì ni wọ́n ń yà sí kọ́dà àwọn táwọn fọkàn sí pé kíní kan ni wọ́n rí ń bẹ̀ wọ́n fi jòkó síbẹ̀ wọ́n wá jòkó pẹ̀lú wa oṣù kan ọdún kan ńgbà tí èdọdún kejì sí kẹta wọ́n sá lọ ní ká a rò pé wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti lè ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ fọlọ́run kò sì lè rí ẹ̀san lórí dáadáa tí ń bá ń ṣe bóyá láyé ni àbí lọ́run ni so eléyìí àfi ṣe fáàrí àfi dúpẹ́ fọlọ́run ni ẹni bá ti lè ṣe nǹkan fọlọ́run lọ́fẹ̀ẹ́ kọ́mọ̀ pọ́lọ́run ó dúpẹ́ fún un níbi tóun ti ro kan àti ibi tóun ò ti ro kan níbí yìí láti mú ètò tèmi wá sí òpin gbogbo àwọn ọmọ yín tí ń bá alukur'an ẹ máa fún wọn ní encouragement dáadáa kan lè ṣàṣeyọrí so èmi àti Imam Abdulmumin Afọdún tán jẹ́ akọ̀wé kọ́mítì àwọn tó ń ha Quran ní Kwara à ń dúpẹ́ púpọ̀ fún yín fún ìfarabalẹ̀ yín a sì ṣàdúrà pé kọ́lọ́run kó ṣàlékún dáadáa fún yín tó subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم.